bẹ́ẹ̀ bá fẹ́ gbàjọba lọ́wọ́ Tinubu èyí lohun tí ká ẹ ṣe o. nígbà míì bí èèyàn bá ní kí òun dijú kí ẹni burúkú fi kọjá kò ní mọ̀gbà tí ẹni rere yóò fi lọ o. tàbí bí èèyàn bá ní kí òun bẹ́gi tọ̀hún lè bẹ́ èèyàn mọ́. ọ̀rọ̀ kan ló ṣe bí ọ̀rọ̀ bẹ́ẹ̀, ìyẹn náà lọ̀rọ̀ tí àwọn èèyàn wa máa ń sọ nípa àwọn tí wọ́n bá wá láti òkè ọya. bí wọ́n bá ti lẹ́nìkan mọ́là bí ẹni tí kò mọ kinní kan ló máa ń jọ lójú àwọn ará ìsàlẹ̀ ọya, wọn yóò ti kà wọ́n kún ẹni tí kò mọ̀wé tí kò sì mọ kinní kan. àmọ́ o àìrìn jìnnà ni kò jẹ́ kí wọ́n rí abuké ọ̀kẹ́rẹ́. ẹni bá rìn jìnnà dáadáa yóò rí ibi tí wọ́n ti ń fi odó ìbúlẹ̀ jẹun. ọkùnrin kan ni wọ́n ń pè ní Yusuf Datti Ahmed láti ilẹ̀ Haúsá. òun ló kọ́ àwọn èèyàn ẹ̀ lóògùn kan, àbí ká pè é ní tírà nítorí mùsùlùmí tààrà ni, tàbí kó jẹ́ tírà tí wọ́n fi gàárì tírà sí ni, ìyẹn tewétegbò tí wọ́n fi kéwú kó ṣẹ́ sí lára. ju gbogbo ẹ̀ lọ, Datti Ahmed ti kọ́ àwọn èèyàn ẹ̀ nínú ADC lóògùn kan. oògùn náà ló wá ní kí wọ́n lò pé tí wọ́n bá ti lo oògùn náà àwọn náà yóò rí i pé oorun ní gba tọwọ́ ọmọdé ni, ọlọ́bọ̀nbọ̀n kì í dágbére tí fi fìlú sílẹ̀. kíá ni wọn yóò gbàjọba náà lọ́wọ́ ààrẹ Bọ́lá Tinubu tí wọn ò sì ní làágùn kankan. bí ẹ bá rántí Yusuf Datti Ahmed dáadáa, ọmọ ilé ìgbìmọ̀ asòfin kékeré ni ní 2003 títí di 2011 kó tó tún wá ṣe sẹ́nẹ́tọ̀ nílé ìgbìmọ̀ asòfin àgbà. ṣùgbọ́n kì í ṣe ìyẹn ló jẹ́ kó pọ́pùlà bí ìṣáná ẹlẹ́ta o. ohun tó jẹ́ kó lókìkí kò ju ìgbà tí òun náà lòun fẹ́ du ipò ààrẹ ní 2018 lọ. ńlá àwọn èèyàn kan sì ń wò ó pé àbí kí ló ń ṣe léyìí. àwọn èèyàn sì fẹnu pa ìlàkàkà ẹ̀ kò sì lè débì kan. àmọ́ ní 2022 ọkùnrin náà ní igbákejì Peter Obi, àwọn ní ẹgbẹ́ Labour jọ fà kalẹ̀ wọ́n sì jọ du ipò ààrẹ lórúkọ ẹgbẹ́ náà ni. ní báyìí náà wọ́n jọ wà nínú ẹgbẹ́ ADC ni, ọ̀nà tí wọn yóò sì gbà láti gba ipò lọ́wọ́ Tinubu ní kálukú ń wá. àmọ́ kinní kan wà tí àwọn èèyàn kò mọ̀ nípa Datti Ahmed yìí, ìyẹn náà ni ọgbọ́n ìwé ńlá tó wà nínú agbárí ẹ̀. lóòótọ́ ní yunifásitì Maiduguri ló ti kọ́kọ́ jáde o, àmọ́ kò tún wá sí ìlú ńlá tí wọ́n ti ń kàwé tí kò tí ì débẹ̀ ka ìwé ẹ̀. ó kà ní London ní United Kingdom, ó kà ní Amẹ́ríkà, ó sì kàwé náà títí tó fi gba master's degree méjì ọ̀tọ̀ọ̀tọ̀. lẹ́yìn náà ló ṣẹ̀ṣẹ̀ fi ọba ìwé lé, ìyẹn PhD. àmọ́ kí ni Datti ń kà níwèé? ètò nípa ọrọ̀ ajé ni fún ti aráàlú àti ìjọba pẹ̀lú ìkọ́ni. kìnìún náà sì yé débi pé òun fúnra ẹ̀ dá yunifásitì sílẹ̀ ní Àbújá, Bayes University ni. ó sì ń kọ́ àwọn ọmọ níbẹ̀ yàtọ̀ sí iṣẹ́ okòwò àdáni tóun náà ń ṣe. níbi tí nǹkan bá ti dáa, olóṣèlú kan téèyàn lè fààyè gbà ní o, nítorí ó ní ìpìlẹ̀ tó dára. nígbà tó bá yànnàná ètò ọrọ̀ ajé àti tìjọba kì í yàtọ̀ sí bí ìgbà tí babaláwo tó gbọ́fá báńkì oríkì ọ̀yẹ̀kú tàbí tẹ́jì ogbè, nítorí kì í náà yé yékéyéké ni. ohun tó jẹ́ kó bá Peter Obi dòwò pọ̀ rèé, pẹ̀lú ìrètí pé tí àwọn bá gbàjọba àyípadà dáadáa yóò bá àwọn, kó tó di ohun tí wọ́n fi hàn wọ́n pé ẹni bá mọ̀wé ló mọ̀wé ní Nàìjíríà. béèyàn ò lẹ́ni nígbìmọ̀ tó bá rojú ààrẹ ẹ̀bi ni wọ́n ń jẹ. bó tiẹ̀ jẹ́ pé Datti Baba Ahmed wà nínú àwọn ADC, ìyẹn kò ní kó má bá àwọn èèyàn ẹ̀ tí wọ́n jọ wà níbẹ̀ sọ òótọ́ ọ̀rọ̀. òótọ́ náà ló sì sọ di oògùn gidi tó kọ́ wọn. bí wọn yóò ti lo oògùn náà ló wá kù sọ́wọ́ wọn o. Datti ní òun ti wo ẹgbẹ́ alájọṣepọ̀ ADC yìí o, òun wò ó níbù, òun wò ó lóòró, òun sì rí i pé tó bá jẹ́ lóòótọ́ ni wọ́n fẹ́ gbàjọba lọ́wọ́ Tinubu o, àwọn ohun tí wọ́n lè ṣe tí òun mọ̀ nìyí. ó ní òun kò rí bí àwọn èèyàn náà ṣe fẹ́ ṣe é, nítorí nínú gbogbo àwọn àgbààgbà àti aṣáájú tí wọ́n wà níbẹ̀, gbogbo wọn pátá kò sí ohun tó wà lọ́kàn wọn ju pé kí wọ́n di ààrẹ lọ. ó ní ipò ààrẹ ni wọ́n fẹ́ dù, nítorí ẹ̀ ni wọ́n fi wá. àti pé èyí tó burú níbẹ̀ ni pé kò sí ẹnìkan nínú wọn tó fẹ́ fi àyè sílẹ̀ fẹ́ nìkan. Àtíkù Abubakar fẹ́ jẹ ààrẹ pẹ̀lú by force. Peter Obi fẹ́ jẹ ààrẹ pẹ̀lú agbára tipátipá. Rotimi Amaechi dúró sẹ́gbẹ̀ẹ́ kan, ó fẹ́ já kínní ọ̀hún gbà. David Mark fún rẹ̀ ń garùn bóyá ajẹ́já mọ́ òun lọ́wọ́. Nasiru El-Rufai ní kò sí bí ọ̀bọ ṣe sorí tìǹà kí ò ṣe. kò sí ohun tí àwọn tí wọ́n ń fẹ́ dupò náà ní tí òun kò ní. kódà Raufu Arẹ́gbẹ́ṣọlá kò kọ̀ kíkiri ní ọ̀hún já mọ́ òun lọ́wọ́.
ẹni bá ṣàṣe níbi pẹpẹ yóò jẹ níbi pẹpẹ dandan. bẹ́ẹ̀ ni Babashir Lawal, Sule Lamido, gbogbo àwọn yìí náà ló ń pẹ̀pẹ́ wọ́n ń fẹ́ du ipò náà. ó kàn jẹ́ pé àwọn mẹ́ta ló le jù ní àwọn ni Atiku, Obi àti Amechi. Dati Ahmed wá ní bí wọn kò bá jáwọ́ nínú kinní yìí bí wọ́n ti ń ṣe yìí wọn yóò máa lé ni wọn kò ní í bá a torí ẹni máa pa ọ̀la máa pa ẹnu lásán lẹsẹ̀ fi ń pa èkúrò ojú ọ̀nà o. ó ní àkọ́kọ́ ni kí wọ́n mọ̀ pé alágbárí gidi ni Tinubu, agbárí náà ló sì fi dépò tó dé yìí. ó ní bí gbogbo àwọn tí wọ́n fẹ́ du ipò yìí kò bá lè lo irú agbárí tí Tinubu lò á jẹ́ pé wọ́n kàn ń ṣe lásán ni o. ó ní agbárí tí Tinubu lò tí àwọn ò lè lò ohun tó ń fà wọ́n sẹ́yìn nìyẹn. ó ní Tinubu yìí dúró tó fi ọgbọ́n mú gbogbo àwọn tó kù ní o pé fún odidi ọdún 16 ló fi ń dúró kíkiri náà tó já mọ́ ọ lọ́wọ́. Dati ní 2007 tí Tinubu kọ́ jáde òun àti Àtíkù ni. àmọ́ lọ́dún náà kò bá Àtíkù du ipò ààrẹ o, ó yọ̀ǹda Àtíkù kó lọ ṣe é, ó sì ṣiṣẹ́ fún un láti rí i pé ó ṣeé ṣe. ó ní 2011 Tinubu fa Nuhu Ribadu ọmọ Haúsá kalẹ̀, ó sì tún ṣiṣẹ́ fún un bó tiẹ̀ jẹ́ pé wọn kò wọlé. ó ní 2015 Tinubu ló mọ bí Buhari ṣe di olùdíje lórúkọ APC, ó sì ṣiṣẹ́ fún un, ó sì dúró tì í. gbogbo bí ìjọba rẹ̀ sì ṣe ń ṣe rádaràda tó Tinubu ò jẹ́bu kò sì padà lẹ́yìn ẹ̀, ó dúró tì í títí tí ìjọba náà fi parí ni. ohun tí ọkùnrin yìí wá ń béèrè ni pé ta ni nínú àwọn olóṣèlú yìí tó lè dúró fún ẹnikẹ́ni tí yóò sì ṣe bí Tinubu ṣe ṣe, tí yóò dúró ọdún 16 láti lo agbárí fún gbogbo àwọn tó ń bá pàdé títí tí ohun tó ń wá yóò fi tó lọ́wọ́. ó ní ṣé Àtíkù tó ti díje lẹ́ẹ̀meje tí kò sì sí ohun tí ẹnikẹ́ni lè sọ fún un tí yóò gbọ́ ni yóò juwọ́ sílẹ̀ fẹ́ lòmíì ni, àbí Peter Obi tó ti gbọ́kànlé pé àwọn èèyàn yóò dúró ti òun gan lásìkò yìí tí òun bá tún dupò náà, tàbí èèyàn bíi Amechi tó ti ṣe gbogbo ohun tó kù tó lè ṣe nílé ìjọba yàtọ̀ sí ipò ààrẹ ni yóò fẹ́ kí àǹfààní tó wà níta báyìí fo òun dá láti kojú Tinubu, àbí El-Rufai, àbí àwọn tó kù tí wọn kò wá nǹkan méjì wá sínú ADC ju ipò ààrẹ lọ. Dati ní owó tí òun ní lòun yá wọn yẹn o, oògùn tí òun ní lòun sì ṣe fún wọn yẹn o. bí wọ́n bá mọ̀ pé àwọn fẹ́ gbàjọba lọ́wọ́ Tinubu àfi kí gbogbo àwọn alágbára tí wọ́n wà nínú ADC yẹn jókòó papọ̀ kí wọ́n fìmọ̀ ṣọ̀kan kí wọ́n sì sọ pé ẹni báyìí làwọn yóò fà kalẹ̀ kí gbogbo wọn pátá sì fọwọ́ sí kí wọ́n sì dúró ti onítọ̀hún. pé tí wọ́n bá ti yọwọ́ ìyẹn kúrò irọ́ ń purọ́ fúnra ni o. tẹ́nìkan bá ní òun lè de ejò mọ́fìlà kí òun tún gbéná kárí irọ́ ńlá ni kò ní í ṣeé ṣe. nínú gbogbo eléyìí o ẹnìkan wà tí kò ní ohun méjì tí òun fẹ́ ju kí òun wá du ipò ààrẹ lọ. bẹ́ẹ̀ ló sì ti ń kó èrò tiẹ̀ jọ lẹ́yìn tí àwọn tó kù kò sì mọ̀ tí wọn kò sì fura. Aminu Tambuwa ni o. Aminu Tambuwa tó ti ṣe olórí ilé ìgbìmọ̀ asòfin kékeré tó sì ti ṣe gómìnà ní Sokoto tó sì ń ṣe sẹ́nẹ́tọ̀ lọ́wọ́. nígbà tó fi ń ṣe olórí ilé ìgbìmọ̀ asòfin ọ̀dọ̀ Tinubu ló ń pààlà tó máa ń fún àwọn ìyálọ́jà Èkó lówó tó ń fa Ṣadé ọmọ Tinubu tó jẹ́ olórí ọjà mọ́ra tó ń fẹ́ kí wọ́n fa òun kalẹ̀ tó ń lérí kiri pé òun yóò ṣe ọmọ dáadáa fún wọn. àmọ́ nígbà náà ní Tinubu fa Nuhu Ribadu kalẹ̀. nígbà tó sì di 2022 yìí Tambuwa du ipò náà pẹ̀lú Àtíkù àti Wike nínú ẹgbẹ́ PDP. ọjọ́ ìdìbò ló ju àwà sílẹ̀ tó ní òun fi kinní náà sílẹ̀ fún Àtíkù. ohun tí Tambuwa wá ń sọ fáwọn èèyàn tiẹ̀ báyìí ni pé Àtíkù ò lè jẹjú òun mọ́. ohun tí òun ṣe fún un ní 2022 tí òun gbà á lọ́wọ́ Wike àsìkò ti tó tí òun náà fẹ́ gbẹ̀san oore tí òun ṣe fún un. bóyá Àtíkù yóò wá dá oore tí Tambuwa ṣe é padà ní ìyẹn ni kò sẹ́ni tó mọ̀ o. àmọ́ ohun tí òun gbójúlé tó fi wá sínú ADC nìyẹn. títí di ọ̀la ariwo tí Peter Obi ń pa kiri ni pé òun kò wá sínú ADC láti wá ṣe igbákejì fún anybody o. nítorí ohun tí àwọn tí wọ́n jẹ́ èèyàn Àtíkù ń wí ni pé kí Peter Obi ṣe igbákejì Àtíkù ló lè dáa jù. àmọ́ Obi kò yéé pariwo pé òun kò bá ti igbákejì wá òun kò jẹ ààbọ̀ iṣu o odidi iṣu lòun fẹ́ jẹ. bó sì ti ń lérí kiri yìí tó ti tún kọ lẹ́tà ṣáájú àwọn tó kù ó dájú pé kò sẹ́ni tí yóò bá a sọ tí yóò fi ipò náà sílẹ̀ fẹ́nìkan kódà kò jẹ́ fi sílẹ̀ fún Àtíkù.
ìyẹn ni pé kò sẹ́ni tí yóò fi ipò ààrẹ yìí sílẹ̀ fẹ́nìkan nínú òun àti Àtíkù. ní ti David Mark, wọ́n lọ́kùnrin náà kò yàtọ̀ sí ògbólógbòó ajá, ìyẹn ajá tó ti dàgbà tó dúró sí ẹ̀gbẹ́ àwọn akọ ajá tó sì lókun lára dáadáa tí wọ́n ń jà sí eegun ẹran. nígbà tí ìjà náà bá wọ àwọn ajá alágbára méjèèjì yìí lára, tí wọ́n ń yára wọn léèkán tí wọ́n ń gé ara wọn jẹ, nígbà náà ni ògbólógbòó ajá yìí yóò gbẹ̀yìn lọ, yóò sì gbé eegun ẹran náà, yóò sì fèrè lẹ̀lẹ̀ sí i. àwọn akọ ajá yìí kò ní rí pàápàá nígbà tí ìjà bá ti wọ̀ wọ́n lára. àfàìmọ̀ kó má jẹ́ David Mark ni yóò padà du ipò ààrẹ. níṣe làwọn kan pariwo nígbà tí wọ́n gbọ́ bẹ́ẹ̀ o, wọ́n ní ká má rí i. báwo lọ̀rọ̀ náà ṣe wáá fẹ́ yanjú? àbí àwọn èèyàn náà kò ní lo oògùn tí Dátì Ahmed fún wọn ni? bí wọn ò bá lò ó, ǹjẹ́ ìjà kọ́ ni yóò gbẹ̀yìn? torí nígbà tí dẹ́rẹ́bà bá lóun lọ̀gá, tí kọ̀ǹdọ́kítọ̀ náà lóun lọ̀gá, owó tí wọ́n bá pa ṣé kìí ṣe ẹ̀ṣẹ́ ni wọn yóò fi pín in ni? ọ̀rọ̀ yìí kò tí ì lójútùú rárá fún wọn nínú ADC o. bẹ́ẹ̀ làwọn APC sì ń kọrin ní tiwọn, èṣù tapo sí ká lè ríran wò, èṣù tapo sí níbo ni yóò wá já sí? Ọláyíwọlá Alága ló yẹ ọ̀rọ̀ Dátì Ahmed wò fún ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. ẹ kú kalẹ̀.